iṣẹ́ ìyọ́nú ayé. Ìwọ náà mọ̀ pé nínú iṣẹ́ tó dáa jùlọ téèyàn lè lò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ẹ̀yọ́nú nìkan ńbẹ̀. Béèyàn bá lo òògùn tí ò bá lo ẹ̀yọ́nú àwọn àgbà, irọ́ lásán ló ń pa. Béèyàn bá lo òògùn tí ò lo ẹ̀yọ́nú àwọn àgbà, ẹni ọ̀hún mọ̀ ń parọ́ fúnra ẹ̀ mọ̀ ni. Ẹ̀yọ́nú lọba òògùn, ẹ̀yọ́nú lẹ̀gbọ́n àwúre, ẹ̀yọ́nú oògùn lẹ̀yọ́nú. Ṣé ẹ rí, béèyàn bá fẹ́ kọ́nà òun ó tètè là, ẹ̀yọ́nú ṣe pàtàkì nínú oògùn tó yẹ kó tẹra mọ́ láti máa lò. Béèyàn bá fẹ́ ṣàṣeyọrí nínú ohun tó dágbálé, ẹ̀yọ́nú ṣe pàtàkì káyé mọ́ bá dínà oore mọ́ lára. Béèyàn bá fẹ́ ga láyé, ẹ̀yọ́nú ayé ṣe pàtàkì. Béèyàn bá fẹ́ là tó fẹ́ lu, kò gbọdọ̀ kéńkó iyán ẹ̀yọ́nú kó má fewé bò ó. Béèyàn bá fẹ́ ṣohun rere, ẹ̀yọ́nú ṣe pàtàkì. Ó fẹ́ rìnrìn àjò, kó má kó yín ẹ̀yọ́nú kéré o. Ẹ gbọ́ ná, ìwọ tó bá ti máa ń tẹ̀lé mi lórí àwọn social media handles wa, bóyá lórí YouTube ni, bóyá lórí Facebook ni, TikTok ni, Instagram ni, wà á rí i pé lọ́pọ̀ ìgbà ni mo sábà máa ń fi iṣẹ́ lẹ̀ tó ní ṣe pẹ̀lú ìyọ́nú ayé téèyàn lè lò. Torí pé ẹni bá ṣèyí, ó lè má ráàyè ṣèyí. Òun ni ó ṣe ń wù mí ló jẹ́ pé mo máa ń foríṣiríṣi ẹ̀yọ́nú lẹ̀ fún gbogbo àwọn tó ń tẹ̀lé wa. Ẹ gbọ́ ná, ẹ̀yọ́nú kan rèé tí ò láṣẹ́tí, ẹ̀yọ́nú tí ò ṣe é rọ́ dànù kan rèé, ẹ̀yọ́nú gidi rèé fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá níbikíbi tó bá wà pátápátá tó lè ṣe. Ìwọ tó ò bá lè ṣe, mo bẹ̀ ọ́ lóko Olódùmarè, wọ́n ní wọ́n ṣe kán fi ránṣẹ́ sí ọ. Ayé ò ní tìnà mọ́ ọ, ayé ò ní tilẹ̀kùn ọlà mọ́ ọ. Gbogbo aládùúrà páyé ò ní tilẹ̀kùn àṣeyọrí mọ́ ọ. Ṣé ẹ rí, ẹni ayé bá yọ́nú sí, ayé ò ní tilẹ̀kùn rere mọ́. Ẹni ayé bá yọ́nú sí, ayé ò ní tìran aburú mọ́ lọ́rùn. Àbọ̀ ọ̀rẹ́ ni tó kú sínú oko àìmọ̀dí, ọ̀rẹ́ ni tó rẹ̀wọ̀n sínú oko àìmọ̀kànmọ̀kàn, ọ̀rẹ́ ni tó gbé lẹ́wọ̀n tó wá dẹlẹ́wọ̀n tí ò sì mọwọ́ tí ò mẹsẹ̀. Ẹ̀yọ́nú ayé ni irú wọn ò ní. Béèyàn bá lẹ́yọ̀nú ayé, ọ̀rọ̀ rẹ̀ á wá dàbí ọ̀rọ̀ àwọn àgbà tó ní kàkà kọ́mọ olóore jè sí kòtò, wọ́n ní mọ̀nàmọ́ná ó tan náà mọ́lẹ̀ fún. Olódùmarè, ó ṣeun o. Ọmọ kan ní olólọ́mọ dáràn Yorùbá dá o. Ó ní ìṣebí ló yẹ kí Olódùmarè dáyàn ìran Yorùbá sí, bí London, bí Amẹ́ríkà, bí UK. Mo ní èwo ló dé? Ó lọ́pọlọ ń bẹ lórí Yorùbá ni. Òótọ́ ni mo gbà. Ṣùgbọ́n mo gbàgbé o, bọ́pọlọ ti ń bẹ lórí Yorùbá láti ṣe rere, bẹ́ẹ̀ náà ni wọ́n mọ bá a ṣe tilẹ̀kùn mọ́ ni. Ayé ò ní tilẹ̀kùn mọ́ ọ, ayé ò ní tilẹ̀kùn mẹ́mi náà. Ọ̀pẹ́ gbò lọ ṣe máa ṣiṣẹ́ ìyọ́nú yìí. Torí iṣẹ́ ìyọ́nú ayé yìí, ohun kan wà tó le, tó nira, tí ò rọrùn rí. Ọ̀pẹ́ kí ni? Ó ní erín àgbàdo tí eku, kòkòrò tàbí ẹyẹ ti jẹ. Tó bá wo erín àgbàdo yìí, ó rí pé eku ti jẹ, ó rí pé kòkòrò ti jẹ ń bẹ̀, ó rí pé ẹyẹ náà ti ṣe é ṣe kó jẹ ń bẹ̀. Ṣé o ti rí? Ó rí pé kò pé pérépéré, kì í ṣe ní àgbàdo tó pé pérépéré. Tó bá sì wo àwọn bó ṣe lu fòtòfòtò yìí, ó rí pé kòkòrò ti jẹ ń bẹ̀. Iṣẹ́ nù, iṣẹ́ nù, iṣẹ́ nù, iṣẹ́ nù. Wọ́n jẹ ní nínú àgbàdo, síbẹ̀ wọn ò bá lé àkọ̀jẹ́. Wọ́n jẹ ń lé àgbàdo ní, ṣùgbọ́n wọn ò bá ṣùkú àgbàdo jẹ́. Àbọ̀ rí nǹkan. Bó làwọn bàbá wa ṣe rí gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí kó jọ? Ìbá yín àwọn bàbá àgbà. Gbogbo ìwọ tó wá ń lé olóògùn, gbogbo ìwọ tó wá ń lé oníṣẹ̀ṣe, gbogbo ìwọ tó wá ń lé àwọn onímọ̀ ìbílẹ̀, mo bì ọ́ dákun,
má jẹ́ sìn ó gba gbogbo ìmọ̀ yìí lọ́wọ́ rẹ o. Bá ń fi ìmọ̀ yìí lẹ̀ kí generation tó ń bọ̀ ó lè bá. Àwọn generation kan ló fi yìí lẹ̀ fún wa, táwa náà fi ń lẹ̀ fún yín, àtún fi ń lẹ̀ tọrọ, àfi ń lẹ̀ fọmọ pẹ̀lú. Dákun ìwọ náà ṣe ń tọ́ ọ bá lè ṣe láti rí pé ìmọ̀ ìran yẹn ò sọnù, kó máa di pé yóò dùn ran Yorùbá ló bá yá o. Yorùbá máa ń lo kéde ìforíṣiríṣi nǹkan, ṣùgbọ́n ìyọnu lásán ni mo fẹ́ lò ó fún. Àbọ̀ rí pé àwọn kan á sì dé, wọ́n sì ń tú gbogbo ìlú, wọ́n sì ń túlù, wọ́n ń túlù, wọ́n fìbọn túlù. Olódùmarè, níbi tí ìran Yorùbá wà, tágbára ń bẹ, tóògùn ń bẹ, táṣẹ ń bẹ, àṣẹ ọ̀rọ̀ ń bẹ, àṣẹ egbò ń bẹ, àṣẹ ewé ń bẹ. Mo sọnù o. Dákun mo bẹ̀ ọ́ ni, sọnù o. Ìran Yorùbá ẹ jẹ́ a sọnù ká má bàa sọnù. Ibi tí mò ń lọ kọ́ ọ̀hún, sórí tó bá ti rí erín àgbàdo tí eku ti jẹ, tí kòkòrò jẹ, tẹ́yẹ jẹ, wàá fi sínú agbada tó ṣe é jóògùn. Ṣùgbọ́n kó tó wá fi síbẹ̀ ó ṣe nǹkan kan. Sórí kele tó wà lọ́wọ́ mi, èyí náà mọ̀. Òun ni Yorùbá máa ń pè ní ìkọ́ odídẹrẹ́, ìyẹ́ ẹyẹ odídẹrẹ́ ni. Báwo ló ṣe wá ṣe é? Sórí látorí pòdì ni, wọ́n wá ti ìdí ìkódẹ̀ yẹn báyìí, ìdí ìkódẹ̀ yẹn báyìí, wọ́n wá ti bọ ìdí erín àgbàdo yẹn. Sórí báyìí, sórí báyìí, kò pọn dandan kó wọlé tán. Ṣùgbọ́n wàá ti bọ̀ bó bá ṣe lè wọlé tó, ó ti parí, ó ti dà báyìí. Wọ́n wá lọ wá ọ̀kọ̀ àtàrí kan. Ìwọ náà mọ̀ pé tó bá ti ń tẹ̀lé mi níkànnì The Oriflame Baba Ventures, wá rí pé mo ti ṣàlàyé ọ̀kọ̀ àtàrí tó túmọ̀ sí láti jẹ́ ọ̀kọ̀ àtàrí. Tó bá rántí, wá rí pé awẹ́ mẹ́ta báyìí látàrí máa ń ní. Tó bá ti bó èpo lára àtàrí, ìwọ̀nba tó kù lára ẹ̀, apá kan nínú awẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn, òun ni Yorùbá máa ń pè ní ọ̀kọ̀ àtàrí. Ó wàá fi ọ̀kọ̀ àtàrí kan lé lórí báyìí nínú agbada. Tó bá ti fọ̀kọ̀ àtàrí kan lé lórí báyìí nínú agbada, bá mi jó. Tó bá ti jóògùn, tó bá ti jó tán, ó bá parí. Ìwọ pò mọ́ ọṣẹ. Ọṣẹ ni Yorùbá máa ń pò mọ́. Ìwọ pò mọ́ ọṣẹ. Tó bá ti pò mọ́ ọṣẹ, bó lọ́ ṣe wá ṣe. Ọjọ́ Monday àtọjọ́ Àlàmísì nìkan ni Yorùbá máa ń fọṣẹ ìwẹ̀. On Mondays and Thursdays. Ọjọ́ Monday àtọjọ́ Àlàmísì nìkan ṣoṣo ni Yorùbá máa ń fọṣẹ ìwẹ̀. Tó bá ti pò mọ́ṣẹ, ìwọ lọ máa fi wẹ̀ lọ́jọ́ Monday àtọjọ́ Àlàmísì. Tó bá jẹ́ ọṣẹ tó fi wẹ̀ lọ́jọ́ mẹ́ta pé lọ bá lè ṣe ń bẹ̀, bójú oṣù mẹ́ta lọ bá lè ṣe ń bẹ̀, kò pọn dandan pé ní àgbàdo bá ṣe tó. Bẹ́ẹ̀ ni ìjóògùn tó máa rí bí ẹ̀ ṣe máa pọ̀ tó. Ìjóògùn yẹn náà ló wá máa pò mọ́ṣẹ. Tó bá ti fi ń wẹ̀, láṣẹ Elédùmarè wá dúpẹ́ o. Ó fẹ́ pè mí sí nọ́mbà yìí 090 65 63 61 84. Ìlú Ọ̀kíní la wà lóṣogbo lọ́ṣun state. Tó bá ti pè mí sí nọ́mbà yìí, ó fẹ́ wá mi wá. Tó bá dé junction Ọ̀kíní àkọ́kọ́, ìwọ gbọ́kadà láti bí Ọlọ́run lọ sí ilé-iṣẹ́ The Oriflame Baba Ventures. Ọjọ́ Monday sọjọ́ Saturday là fi ń dálejò lò. Ọjọ́ Sunday nìkan là kì í dálejò lò. Ire o, ká fi re pàdé.